Ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Gbogbo àwọn tó bá mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ ẹni tí wọ́n ń pè ní ìyá Yinka. Ìyá Yinka ìyá gbogbo ayé ni. Gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ rí mi bí mo bá ṣe ń ràgàbù ọmọ lọ́mọ. Bẹ́ bá rí mi tí mo bá ṣe ń dàbẹ̀ ni pé ẹrù bóyá nǹkan ò dùn mí àbí bóyá mi ò rí nǹkan tó ń lọ. Mo kọ́ lọ́dọ̀ ìyá mi ni. Honestly. There was a time tí mo sá kúrò nílé. Kí ló mú mi sá kúrò nílé? Tọ́n bá ní lára àwọn ọmọ tó jẹ́ pé kò yẹ kó wú ẹ̀yìn, bóyá kó tọ́jú ìyá, lára wọn ni mo wà. Reason tí mo ṣe ní lára wọn ni mo wà ni wípé until nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́n, tí ọ̀nà bẹ̀rẹ̀ sí ní là, tí mo wá ń rí wípé kì í ṣe ìwà mi ló dáa. Mi ò níṣẹ́ rere kan tí mo ṣe sílẹ̀ tí mo fi deserve nǹkan tí mo rí àbí àánú tí mo rí gbà. Mo wá tún wá lọ ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí àwọn nǹkan tí mo ti fojú ìyá mi rí nígbà tí wọ́n ń ṣe gbogbo kinní yẹn. Kí làwọn nǹkan tí mo fi sá kúrò ní tí mo fi fojú ìyá mi rí? Tí bá rántí, ẹ má bínú tí bá get emotional. Ìyá mi jẹ́ ẹni tó jẹ́ wípé ó tọ́jú ọmọ lọ́mọ ju bó ṣe tọ́jú mi lọ. Gbogbo ìgbésí ayé màmá mi ọmọ lọ́mọ ló fi tọ́jú. Àwọn tó bá mọ ìyá Yinka dáadáa, àwọn èèyàn mọ̀ wọ́n o, mi ń ṣe ìyá mi ò ń ṣe táwọn èèyàn mọ̀ o. Pàápàá tó bá gba Lagos State Polytechnic kọjá. Tí òtútù bá mú mi, tí ebi bá ń pa mí, ìyá mi máa fún ọmọ lọ́mọ lóúnjẹ. Ó máa fi mí sílẹ̀. Ìyá mi máa fi aṣọ cover ọmọ lọ́mọ, ó máa jẹ́ kó tútù mú mi. Ìgbà tó yá àwọn èèyàn béèrè lọ́wọ́ mi pé ṣé òun ló bí mi. Màmá mi a máa ní tí òtútù táwọn èèyàn bá wọlé tó bá rí aṣọ lára ẹ̀, wọn ò ní bú àwọn ẹ̀, wọ́n ní àwọn fi ọmọ lọ́mọ lẹ̀, àwọn cover ọmọ àwọn, jẹ́ kí òtútù mú ìwọ táwọn bí. Ọ̀nà ìyá mi mo ti gbọ́ pé Ọlọ́run ló ń wo ọmọ wèrè. Ìyá mi á mú ọmọ lọ́mọ. Àìmọye àwọn graduate tó jáde lábẹ́ ìyá mi. Àìmọye àwọn tí wọ́n ya gbá gbogbo ìgbà yẹn mo dẹ̀ ń struggle. Àwọn ọmọ sì wà lọ́dọ̀ ìyá mi dọ̀la. Tó jẹ́ wípé bó ṣe dàgbà tó ìyá mi ló ṣì ń look after wọn. Mo sá, mo bínú sí wọn, mo bá wọn jà. Until ìgbà tí mo wá rí wípé tí àánú Ọlọ́run wá ń dìde tẹ́ pé orí olórí tí mi ti ẹ̀ mọ̀ rí ló ń ṣoore fún mi. Mo rí pé nǹkan tí bí ìyá mi ṣe wà ẹlòmíì, nǹkan mi tó ti ṣẹlẹ̀ sí wọn tẹ́lòmíì tí ò tiẹ̀ rí ìdajì bẹ́ẹ̀ yẹn tí tó ti kú. Mo wá wò pé oore ọ̀fẹ́ Ọlọ́run ló gbé wọn ró. Òun lèmi náà wò pé n tí ìyá yìí ṣe tèmi jókòó lé tí mò ń jẹ, mo fi kọ́ àwọn ọmọ mi, mo dẹ̀ fi ń kọ́ ara mi pé èmi náà títí máa fi wọlé Ọlọ́run sùn, mi ò ní báyàn ṣe ibi láyé. Ó jẹ́ kí n mọ̀ pé ìlú tí mo wà yìí, àìmọye àwọn tí mo bá ń bẹ̀ tí wípé wọ́n sì ń struggle dè ní, mi ìfijọ́ kan struggle nínú ìlú yìí. Orí olórí dẹ̀ ló ṣàánú mi. Màmá mi á fún ọmọ lọ́mọ lóúnjẹ. Màmá mi á yagbá fún ọmọ lọ́mọ. Màmá mi á dá ọmọ lọ́mọ lókòwò. Èmi dẹ̀ ń struggle. But kò tètè yé mi wípé gbogbo nǹkan tí ìyá yẹn ń ṣe, ó fi ń ra ayé gbé fún mi. Ó fi ń rọjọ́ iwájú fún mi. N tó mú mi jẹ́ lójú mi ni wípé mi ò mọ̀ pé gbogbo nǹkan tí ìyá yẹn ń ṣe, mi ì mọ̀ pé mi gangan ló ń ṣe fún. Mi ì mọ̀ pé àwọn ọmọ ẹ̀ ló ń ṣe fún. Mo tún ń bàjà pé irú ìyá wo leléyìí. Ebi a máa pa mí, ẹ máa fẹ́ lómi ló ń jẹ. Òtútù a máa mẹ́lòmí, ẹ máa fẹ́ máa daṣọ rẹ́ lómi. Òtútù a máa mọ́ mi, ẹ máa fẹ́ lómi láṣọ. Ẹ máa gbaṣọ lọ́wọ́ mi fún ẹlòmí ẹ kí ẹ̀bẹ̀ mi bá ní wòwò. But mo ń jẹ ọlá yẹn lénìí. Òun ló jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan téèyàn ṣe láyé tí ò lérè. Èmi ò lè ṣèkà, mi ò lè ṣe bí, mi ò lè rí ẹni tó bóyá tó bá yẹ pé mi ò bímọ. Ọ̀tọ̀ ni ìwà tí mi ò bá wù. Tó bá jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí mo bá lọ́wọ́ ìyá mi. Even bàbá mi, àìmọye èèyàn tí bàbá mi rán jáde ní yunifásítì. Ó tó stage kan, orúkọ mi náà fi ń pe màmá mi.
ìyá Yinka gbogbo àwọn tó bá lọ sí Lagos Poly wọn kò sẹ́ni tó máa lè sọ̀rọ̀ ní tí ò dá nípa ìyá tó bí mi lọ́mọ títí kanra Ṣeun Aníkúlápó Kútì ẹ gbọ́ ẹ kọ́ tẹ lọ sọ fún ọwọ́ ìyá mi ló dàgbà sí wọn ò dẹ̀ lè sọ nǹkan tí ò dá nípa wọn títí kanra àwọn ọ̀nkú Fẹ́mi àwọn Kúnlé Ọmọfẹ́lá àwọn ọ̀nkú àwọn àǹtí Yẹmí attend the wedding mi Ṣeun Aníkúlápó Kútì ọwọ́ ìyá mi ló dàgbà sí so mo ń sọ ń sìn lẹ́ni tó bá fẹ́ lọ find out irú ilé tí mo ti jáde mi ò lè ṣe bí mi ò lè ṣe ibi àwọn èèyàn wà nítorí ẹ̀ nǹkan t'Ọlọ́run ṣe fún mi bí ó dùn mí pé mo wo àwọn ìwà kan pé because mi kò yé mi ò ní understand pé ìyá yẹn ra lé ayé gbé fún mi ni tó bá yẹ pé mi ò lọ́mọ àwọn ìwà tí mi ò bá wù kò bá yàtọ̀ mo rí pé ìwà tí ìyá mi wù mo bá lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ń jọlá ẹ̀ ṣó wá da kémi wá fìwà táwọn ọmọ mi ò ní lè jọlá nínú ìlú yìí ọmọ mi jẹ́ youth councillor nínú ìlú yìí mi bí sínú ìlú yìí rí ó jẹ́ youth councillor fún borough of Holloway nígbà tá à ń gbé bẹ̀ mi ò bí sínú ìlú yìí òun ó gba gift lọ́wọ́ Corbyn Jeremy Corbyn ọmọ mi rí àwọn ọmọ mi ọkùnrin náà the same thing mi bí wọn sí bí àmọ́ àánú tí mo rí gbà ẹlòmíì tí wọ́n bí sí bí báyìí àwọn ọmọ méjèèjì ló ti ṣetán ní yunifásitì ẹlòmíì tí wọ́n bí sí bí báyìí mi ò rí mo ń rí pé kò sí nǹkan kan fún wọn torí ẹ̀ gbogbo ẹ̀yin òbí kò sí nǹkan tẹ́ ṣe tí ẹ ní jèrè kò sí ẹ má jèrè ẹ lórí ọmọ so ó difficult fún mi láti rìnyàn dé egun ó difficult fún mi láti ṣèkà ó difficult fún mi láti ṣàìdá orí ọkàn máa jẹ́ mi mo rí àwọn ọmọ kan níbi tó ti kọ rest in peace mo wà tẹ́ èmi yẹn tí mi pé kí n ṣàdúrà sí bẹ́ẹ̀ tí n bá ṣe wọ́n tún lè count ẹ̀ sí nǹkan ń wojú re ni ń wá kíní kan èmi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ mo ń sọ ìyá mi fẹ́ lọ bèrè ìyá mi ní Lagos State Polytechnic mo dárúkọ ẹ̀ nísìnyí ẹ lọ bèrè ẹ̀yà Yínká wọn pé méjì mo dárúkọ ẹ̀ nísìnyí ṣòun náà ń rí ajé nímú ní pẹkọrọ ìyá mi máa ń build ni mo bá rere lọ́wọ́ ẹ̀ ní bẹ́ẹ̀ náà ni bàbá mi mo ń ké nítorí pé ńgbà kan mo ti bínú sí wọn torí pé mi ò mọ̀ pé èmi gangan náà fi gbogbo kinní yẹn ṣe gbogbo àwọn tí màmá mi tọ́dà lẹ́nìí wọ́n lè ti lọ lóòótọ́ ṣùgbọ́n kò sí tí máa pè nínú wọn tí ò ní jẹ́ mi nítorí pé iṣẹ́ tí ìyá mi ṣe síwájú nínú ayé wọn mo ní ọmọ kan tó jẹ́ pé ó já àwọn kan tó máa ń rí màmá mi is a doctor àjọ gbé nílé ni bí màmá mi ṣe pick ẹ̀ nìyẹn ọmọ yẹn ti bá pè pé in fact kémi tó gbọ́ anything tí ìyá mi ṣe tó ṣe ìyá mi gan ọmọ yẹn ti gbọ́ ó ti look after wọn bẹ́ẹ̀ lé ọmọ kan wà tó ń pè ní Yínká ọ̀rẹ́ àbúrò mi ni tí ìyá mi tọ́ ní school ó tó stage kan àwọn èèyàn ò mọ̀ wípé èmi ni Yínká wọ́n rò bóyá Yínká yẹn òun náà fi ń pe màmá mi àdẹ̀ ní kò dẹ̀ sẹ́ni tó máa sọ pé èmi kọ́ ni Yínká àwọn ò tọ́ wa bẹ́ẹ̀ so èmi bímọ ọmọ gba òbò mi jáde mi ìdẹ̀ fẹ́ jayé àwọn ọmọ mi mọ́ ayé òun ló ṣe máa ń jẹ́ kẹ́ máa fi pé bí a mò ń bẹ̀rù mi ò bẹ̀rù mi ò kì í fẹ́ jayé àwọn ọmọ mi máyé torí wípé gbogbo ìwà téèyàn bá ń wù láyé ká máa wà nemesis wà ṣáà ni èèyàn máa jèrè ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní orí ọmọ lèèyàn ti máa jẹ́ ìgbà tí màmá tèmi ń ṣe fáwọn ọmọ ọlọ́mọ mi ò mọ̀ àwọn èèyàn wà nílùú yìí tí wọn ò rójú rere Ọlọ́run gbà èmi rójú rere Ọlọ́run gbà nínú ìlú yìí bẹ́ẹ̀ náà làwọn ọmọ mi rójú rere Ọlọ́run gbà èèyàn gbọ́dọ̀ máa sọ pé ọmọ mi já báyìí ni àwọn tí mo bá nílùú ìkan tójú wọn rí níbi tí Ọlọ́run sì mí dé ìgbà wo ni mo débí bẹ́ẹ̀ ìyá tó bí mi mo tún sọ ẹ lọ bèrè ìyá Yínká lọ́wọ́ ọ̀nkú Fẹ́mi Fálànà kẹ́ bá lè mọ bí tí ìyá mi ti ń bọ̀ tí bá sọ fún yín pé kò kí ń ṣe ní ọ̀nkú Fẹ́mi Fálànà ẹ bèrè ìyá Yínká lọ́wọ́ wọn pé ìyá Yínká shrine ẹ bèrè ìyá Yínká lọ́wọ́ ọ̀nkú Fẹ́mi Fálànà mo ní Ṣeun àwọn Ṣeun Aníkúlápó Kútì wọ́n dàgbà sọ́wọ́ ìyá mi ni so mo ń sọ́nsìn ìyá Yínká àwọn kan wà tó mọ̀ wọ́n wà ẹ́ mọ̀ pé mo bá rere ṣíṣe nínú ilé mi ni
mo bá rere ṣíṣe nínú ilé mi, mi dẹ̀ pretend, mi dẹ̀ fi ṣàbòsí. Mi pretend, mi fi ṣàbòsí. Mi fi ṣe pé kéèyàn nífẹ̀ẹ́ mi. Tí bá fẹ́ kéèyàn nífẹ̀ẹ́ mi, màá máa wáyàn lọ, màá fúnyàn ní access sílé mi. Màá máa ṣe gẹ̀gẹ̀gbẹ̀ síyàn, màá máa lọ. Mi ò fi ṣe, mi ò ṣe oore kárí mi. Àìmọye àwọn èèyàn tí mò ń ràn lọ́wọ́ lẹ́yìn. In tó wà níta yìí, mo sọ ìkan nínú àwọn èèyàn ńláńlá tẹ́ mọ̀ lórí Facebook. Àwọn obìnrin méjì tí wọ́n ń lá òbò ara wọn, tí wọ́n mọ̀, mo gbé fún màá yẹn pé ẹ wo ilé yìí, wọ́n bẹ̀ mí ni pé kò gbọdọ̀ jáde. Kálẹ́ lòmíì ni a fẹ́ fi make owó, mo ṣì ní lọ́wọ́. Mo ṣì ní lọ́wọ́. But kò jọ mí lójú torí àwọn ló lára wọn. Mo dẹ̀ wò pé tí bá gbé jáde kí ni mo fẹ́ gbà ń bẹ̀. Èèyàn ti ṣe dáadáa, ayé ò tí ì dá. Kéèyàn wá tún wá ní pé òun ṣe burúkú. Obìnrin, ìyá tó bá nífẹ̀ẹ́ ọmọ kò ní hùwà tó fi máa gbé ṣépè tọmọtọmọ. Ìyá tó bá nífẹ̀ẹ́ ọmọ, wàá lè dúró tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀, wàá lè gbẹ Ọlọ́run, where have I got it wrong? Where? Kò síjọ́ tí mo ṣe nǹkan fún ìyá mi rí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín, àbúrò mi ni mo sọ fún. One of the reasons tí ìyá mi ò lè béèrè nǹkan lọ́wọ́ mi kí n sọ pé no ni pé kò síjọ́ tí mo ṣe nǹkan fún ìyá mi rí níwájú Ọlọ́run àti èèyàn tí máa jíyìn fún ní ọjọ́ kẹyìn ayé mi. Tí bá ṣe nǹkan 50,000 fún ìyá mi ní àárọ̀, kí ilẹ̀ ọjọ́ yẹn tó mọ́ máa rí 250,000. So mi ò kí nǹkan tí mò ń ṣe fún ìyá mi, mi ò ń kà, mi ò ń wò pé kò ní mí lára. Torí tí bá ṣe nǹkan ẹyọkọ fún wọn láàárọ̀, kílẹ̀ tó ṣú, tó jẹ́ kí n mọ̀ wípé iṣẹ́ t'Ọlọ́run gbé lé mi lọ́wọ́ ni mo láti ṣe. Mo dẹ̀ rí pé Ọlọ́run dìdí gbogbo nǹkan t'Ọlọ́run ṣe fún mi láyé. Mi ò wò bí pé ó ṣe fún mi nítorí tèmi. Mo wò pé Ọlọ́run rán mi láti tọ́jú àwọn èèyàn kan nínú ayé mi, which is ìyá mi number 1. Torí ìyá mi ti dàgbà. Ọlọ́run fi mí síbẹ̀ pé kó má lè jìyà láyé ló ṣe ṣàánú mi. Honestly, mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá lọ bí ìyá yẹn, á ní ó máa bá mi rìnrìn àjò níjọ́ mi. Ṣé ìyá kẹ́ bá lè mọ bí tí ọ̀rọ̀ tèmi dédé pẹ̀lú wọn, níbi tí ìyá mi tọ́jú ọmọ ọlọ́mọdé, tí bá ṣe nǹkan mi fún ìyá mi bá ìyá mi àwò mi dọ́là, á dẹ̀ sunkún, á ní Yinka má bínú. Mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́. Mi ì dẹ̀ ṣẹ̀ ẹ́. Mo fi ń ráyé gbé fún yín ni, àmọ́ mo mọ̀ pé mo fún àwọn ọmọ mi ní attention jù wọ́n lọ, má bínú. Ìgbà ìmọ̀ ni Ọlọ́run. Tó ń gbà most of the time sì tí bá ṣe nǹkan fún wọn, mi ń fẹ́ pè wọ́n, torí tí bá ti pè wọ́n, Yinka má bínú. Má bínú, nítorí wọn ò rí anybody mọ́, èmi yìí àtàbúrò mi náà rí. Àmọ́ Ọlọ́run wo ọlá bí wọ́n ṣe ràgàbò àwọn ọmọ ọlọ́mọ, kò jẹ́ kí alẹ́ jẹ wọ́n látàrí wípé ó jẹ́ kọ́wọ́ mi tó ẹnu. Kò jẹ́ kí alẹ́ jẹ wọ́n látàrí wípé ó jẹ́ káwọn náà kò sí nǹkan tí òbí lè dè mọ́lẹ̀ láyé. Tó bá tó stage kan tí ò bá ságbára mọ́, ó máa wà ń bẹ̀, ó ní ìdí ẹ láti lè mójútó àwọn nǹkan yẹn, kí nǹkan yẹn sì lè máa fún lóúnjẹ. So wọ́n bí mi sínú rere ni, òun ni mò ń dárúkọ yìí. Gbogbo yín lẹ mọ̀ Ṣeun Kútì. Ẹ sọ fún Ṣeun Kútì pé mo sọ pé wọ́n dàgbà sọ́wọ́ ìyá Yinka ni. Ẹni mo sọ bẹ́ẹ̀. Ó ní mi ṣe lè bá wọn bú ẹbí ìfẹ́ láyé. Láyé. Gbogbo àwọn Uncle Falana Gani Fáwọ̀nyí mi kò sí ẹni tí ò mọ̀ ìyá mi nínú wọn. Wọn arìnrìn gbẹ̀rẹ̀ ni, wọn kò dẹ̀ rìnrìn dọ̀tí rí. Wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ ṣiṣẹ́ ni mo bá ṣẹ́ ń lé. Mo ń ṣiṣẹ́ ṣùgbọ́n mi ò bá ibi nílé. Wọ́n fi nǹkan pé in tó bá ṣe àwọn ọmọ ẹ̀ á gbà, nítorí ẹ̀ tí ayé àwọn ẹlòmíì ọmọ wọn tó bá ya nǹkan míì ẹ wò wọ́n. Obìnrin kan wà nínú ìlú yìí, àánú tó rí gbà mo máa ń sọ fún pé ìyá yín dáa. Kò sí bó ṣe lè dá ní ìyá tí ayé àwọn ọmọ ẹ̀ ò ní dáa. Kò dẹ̀ sí bó ṣe lè bàjẹ́ tí ò ní affect àwọn ọmọ ẹ̀ láyé. So tẹ́ bá rí mi tí bá ń ṣe nǹkan, ẹ má rò wípé mò ń ṣe. Kò sí nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ èèyàn àfọwọ́ Ọlọ́run ọba. Mo dẹ̀ ní ìtẹ́lọ́rùn, ọkàn mi balẹ̀ níwọ̀n bá táṣẹ́rẹ́ tèmi. Mi ì dẹ̀ kí ń wá nǹkan ayé. Mo fẹ́ lọ wo fíìmù pọ̀ mọ́ mi. Mo ní ẹ jẹ́ ká lọ wo fíìmù. Mom, don't worry, I'll buy the ticket. Kí ni mo tún fẹ́? Kí ni mo tún fẹ́?
ṣe báwọn ọmọ mi ló wà tó jẹ́ pé ìyá wọn ò tiẹ̀ lè kọnu sí wọn. Mo ti èmi àtọmọ mi ti lọ kí ẹnìkan tó dé láti Nàìjíríà, ẹ̀yìn ẹ̀ dé sọ́dọ̀ àbúrò àbẹ́gbọ́n ẹ̀, mo wá lọ pẹ̀lú àwọn ọmọ mi méjèèjì. Nígbà tá débẹ̀ wọ́n láti máa bí ọmọ mi pé ọmọ ọdún mélòó ni, gbà tí yẹn sọ ọmọ ọdún mélòó ni, ó ní màmá ta ló bá yín tọ́mọ mo lọ́lọ́run ni. Ó ní àwọn ọmọ ìbọn ṣe ga tó yìí ẹ sì lè mú wọn, sì ń tẹ̀lé yín kiri, ẹ sì lè mú wọn. Ó ní mo bá slippers tó kó fọ́mọ mi, Italian slippers tuntun, pé no, pé òun ò ríru wípé ọmọ tó sì ga tó yìí ó sì tẹ̀lé yín pé ẹ tẹ̀ sì lè mú wá. Tó bá ráyè tí bá ní ẹja lọ wọ́n bá mi lọ ni, àwa yẹn náà ni Ọlọ́run bá mi tọ́ wọn. Ọmọ mi ìwà tó ní nínú marathon tó run charity ló fi ṣe, ó donate fún charity, ó pa owó fún charity ni. Mo dẹ̀ dúpẹ́ pé mo ti ń transfer nǹkan tí ìyá mi transfer sí mi, mo ti ń jù sọmọ. Àwọn ọmọ mi ní àánú, bí anybody bá fẹ́ ṣe nǹkan sí àwọn ọmọ mi á máa sáré láti ra nǹkan fún wọn. Gbogbo nǹkan tá bá ṣe la máa gbà. Èmi ò kí ń ṣe ẹni tó ń wá ojú rere àbí èèyàn àbí kíní kan. Nǹkan tẹ́rí mi tí bá ṣe, in tí ìyá mi máa ṣe fún èèyàn fọmọ lọ́mọ ni mo ṣe yìí. Ìyá mi máa dúró fọmọ wọn, á fi ẹ̀mí ẹ̀ dúró fọmọ lọ́mọ, á fi ẹ̀mí àwọn ọmọ ẹ̀gọ́ dúró fọmọ lọ́mọ. Ìyá tó bí mi lọ́mọ, ìyá Yinka, àwọn èèyàn mọ̀ dáadáa. Ẹni tó bá dẹ̀ mọ̀ ẹ bọ́ta kẹ́ni mi ò sọ òun parọ́. Mo ṣáà ti dárúkọ Fẹ́mi sìn, ọkù Fẹ́mi, àǹtí Yẹni, Ṣeun Kútì, Kúnlé Kútì, mo dárúkọ wọn sìn pé wọ́n dàgbà sí ọwọ́ ìyá mi ni. Àti àǹtí Ṣọlá, àbúrò àǹtí Yẹni tó kú, wọ́n dàgbà sọ́wọ́ ìyá Yinka ni. Mo dárúkọ wọn sí. Ìyá Yinka ò ń ṣe èèyàn yẹpẹrẹ. Mo kàn rọra fadé ara mi, dé adé ara mi lórí. Ẹ má rò bóyá mò ń ṣe káwọn èèyàn lè rí mi. Mo bá ire nílé ni, mo bá ìdùnnú nínú ilé ni, mo bá àlùbáríkà nínú ilé ni, mo bá ká lift èèyàn nínú ilé ni. Kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Èdè lè wá sọ mí di nǹkan tí mi ò jẹ́. Èyí tí mo fi sọ pé èèyàn òsínwó èèyàn. Àwọn kan wà lórí ìkànnì yìí níwájú Ọlọ́run àti èèyàn. Níjọ́ tí mo ti block wọn, mo fi ọba tó ní ilé ayé mi tí máa jíyàn ayé mi fún lẹ́yìn, mo fi ṣe ẹlẹ́rìí. Èèyàn kan gbé update kan wá bá mi lánàá, wọ́n ní bọ̀bọ́ yẹn ni mo rí kíní kan. Mi tí ẹ mọ̀ bóyá bọ̀bọ́ yẹn ṣe update fún mi débi tó máa dá lóhùn. Mo fọ tí bá parọ́ kọ́ lọ́n fi gbogbo ìyàwó ẹ̀ jẹ mi. Wọ́n ní bọ̀bọ́ yẹn wọ́n ní lẹ́gbàá or something. Mi mọ̀ bóyá ó ṣe update fún mi débi tó máa jóun ni mo dá lóhùn. Tí bá parọ́ kọ́ lọ́n kó fi ìyà ọwọ́ ẹ̀ kó fi jẹ mi. Àwọn èèyàn gbé wá bá mi ni. Mi tí ẹ rí update ẹ̀, mi tí ẹ mọ̀ bóyá ó ṣe nǹkan kan fún mi. Àwọn kan wà tí jẹ́ pé jọ́ tí mo ti block wọn. Mi dẹ̀ block wọn torí pé mo hate wọn. Mo block wọn for my sanity ni. Mi ò rí wọn mọ́. Tí n bá parọ́ Ọlọ́run fi ìyà ọwọ́ ẹ̀ fi jẹ mi, ṣùgbọ́n tí n bá parọ́ ṣàánú mi. Mi ò rí wọn mọ́. Àwọn kan wà mi ò rí wọn mọ́. Níbi tí mi ò fẹ́ rí wọn dé, mi ò hate wọn. Tó bá tún wá sọ pé kíní kan máa ní mi ò fẹ́ rí. Àwọn kan wà tí mò ń wò bí a ti bá kọ̀ fẹ́ rẹ́rìn tó bá dẹ̀ ti dọ̀rọ̀ elépè máa kúrò ńbẹ̀. Àwọn kan wà tí mò ń wò tí máa fẹ́ comment máa comment tó bá ti jẹ́ pé wọ́n sọ nǹkan tó bá mi lára mu. Àwọn kan wà tí mi ò tiẹ̀ rí mọ́, mi ì dẹ̀ fẹ́ rí wọn mọ́, just to have my sanity intact. So nǹkan tí mò ń try láti sọ ni pé tó bá mọ̀ pé nǹkan tí mò ń ṣe ò tẹ́ ẹ lọ́rùn, ò ní ìdí mi, olórí burúkú ni ẹ tó bá sì wá ń wò mí. Ó wá wò mí, wàá máa ní mọ́ra, wàá wò mí, wàá máa ní ìwọ ló ń ṣe kíní kan. Ó mọ̀ pé tó bá wá wò mí, tó wá sọ wípé àkíní kan, wọ́n náà ti di olórí burúkú, wọ́gọ̀ ò ní mọ́ra. Ó yẹ kó wá wò mí. Mo sọ fún yín pé àwọn kan wà tí mi ò kí ń wò rárá mọ́. So ìwọ tó wá ń wò mí, tó dẹ̀ mọ̀ pé ó ń bayé jẹ́, tó dẹ̀ mọ̀ pé kò ní mọ́ra, tó dẹ̀ mọ̀ pé kíní kan, olórí burúkú ni ẹ. Ọlọ́run máa bá mi bugi pa, ó máa kúkú òjijì ni. Ẹ̀mí ẹ Ọlọ́run máa bá mi já dànù, kò ní ṣọ̀wọ́n lójú Olódùmarè. Tí kú bá ń dá gbogbo èèyàn sí, ikú ò ní bá mi dá ẹ sí. Tó bá ń wò mí, tó mọ̀ pé kò sí mọ́ra, tó mọ̀ pé nǹkan tí mò ń ṣe ò dá, tó dẹ̀ ń wò mí, ọba gbígba ọmọ ẹyọ kan ò ní sí ẹ́. Ìwọ ló máa fọwọ́ ẹ̀ sí wọn. Má wò mí mọ́ náà. Kí ló ń wò mí fún? Ó mọ̀ pé mi ò dá, ó mọ̀ pé mi ò ní mọ́ra, ó mọ̀ pé mò ń bayé jẹ́. Ṣé ìwọ náà fẹ́ pẹ̀lú mi bayé jẹ́ ni?
ṣó fẹ́ join hand fún ó fẹ́ ó rí pé mò ń bayé jẹ́ ṣé wọ́n náà fẹ́ pẹ̀lú mi bayé jẹ́ ni ṣó fẹ́ bá mi pọ̀ ó mọ̀ pé bó ṣe ń ṣe yẹn òun support bí bayé jẹ́ tí mò ń bayé jẹ́ ni adégbò lọ́jà ò jẹ̀bi ẹni tó gbé ni kẹ ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ gangan ló lè ìwọ tó ń support mi tó wá sórí platform mi ìwọ tó follow mi torí pé mò ń bayé jẹ́ ó rí pé o ti support mi láti bayé jẹ́ ó rí pé tí Ọlọ́run bá dé tó bá kà wọn tó bayé jẹ́ ó rí pé support tó fún mi òun ló fún mi ní wings láti túbọ̀ máa bayé jẹ́ so tó bá mọ̀ wípé mò ń bayé jẹ́ kò yẹ kó wò mí kò yẹ kó follow mi because tó bá ń sọ ògún ló máa pa ẹ́ tó bá ń wò mí tó bóyá òun wò mí ní kọ̀rọ̀ ni o bóyá o follow mi ni o bóyá torí èmi nínú àwọn show tán bá cut níwájú Ọlọ́run àti ènìyàn tí n bá ń parọ́ Ọlọ́run fi ọwọ́ ẹ̀ jẹ mí ẹni tí mi ò fẹ́ rí tó bá cut show ẹ̀ tó bá send ẹ̀ sí mi tí n bá ti róní tàn báyìí máa pẹ́ ẹni tó send ẹ̀ sí mi pé má send irú nǹkan báyìí sí mi mọ́ mi ò fẹ́ rí please máa sọ fún pé jẹ́ kí èní jẹ́ the first and the last tó máa send ẹ̀ sí mi ìyẹn ní rí ẹsẹ̀kẹsẹ̀ máa dẹ̀ máa sọ fún ó yá delete ẹ̀ ó yá delete ẹ̀ máa sọ fún pé delete ẹ̀ mi ò fẹ́ rí so ìdẹ́ òun follow mi ni o lọ pamọ́ wò mí ni o wọ́n ń kọ̀ tẹ̀ ó ń wo ni o tó dẹ̀ mọ̀ pé mò ń bayé jẹ́ ayé ẹ̀ ò ní ládùn kò ní lóyin ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ìjìyà tọ́lọ́run bá pín fún mi lágbára Ọlọ́run wá jẹ́ ń bẹ̀ tó bá mọ̀ pé mò ń bayé jẹ́ tó wà convinced pé mò ń bayé jẹ́ tó ní conviction pé mò ń bayé jẹ́ tó dẹ̀ ń wò mí àbí tí wọ́n kọ̀ tiẹ̀ tó ń wò mí tó either o follow mi o follow mi o ń wò mí o fẹ́ pamọ́ ń wò mí o ò ní ládùn ò ní lóyin ayé ò ní dá ìgbésí ayé ìkorò tó ju abèrè lọ Ọlọ́run máa bá mi fi sínú ayé ẹ̀ kúrò lẹ́yìn mi yé wò mí mọ́ tó bá ti mọ̀ pé mò ń bayé jẹ́ tó ti mọ̀ pé mò ń ṣe kíní. Can I tell you Fọláṣadé Arówólò ó ní can I allow my daughter to do my daughter-in-law to do threesome wàhálà tí wọ́n nìyẹn ṣé mo fẹ́ tẹ̀lé wọn wọlé ni ṣé mo máa tẹ̀lé wọlé ni ẹni tó fẹ́ gbìrà yín lọ tí mo kọ́kọ́ ló jẹ́ kó máa sòyìnbó ṣé mo máa tẹ̀lé ẹni tó lọ ṣe threesome wọlé even ọmọ tí mo bí ṣé mo fẹ́ tẹ̀lé lọ sílé ọkọ ni nǹkan tó bá wù wọn àtọkọ ẹ̀ ní kó fara ẹ̀ ṣe kò sí tó kàn mí bẹ́ẹ̀ torí ẹ máa béèrè ọ̀rọ̀ bí ẹni tí ọpọlọ ẹ̀ ti kú so máa tẹ̀lé daughter-in-law mi wọlé àbí máa tẹ̀lé ọmọ mi wọnú ilé ọkọ kí ló kàn mí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ kí mind business yín èwo làbọ̀ kí ló kàn mí tèmi àtọkọ mi bá ń dóra wa bójá à ń dóra wa pẹ̀lú ajáǹsì ṣé yàn wà ń bẹ́ẹ̀ ṣe máa pọ̀ ọmọ mi jókòó pé ọkọ mi bá mi ṣe báyìí ni o kí ló kàn mí bẹ́ẹ̀ torí ẹ máa béèrè ọ̀rọ̀ ẹ nílùú ọpọlọ orí yín béèrè ọ̀rọ̀ gbogbo ìwọ tó bá ń wò mí tó òun wò mí ní kọ̀rọ̀ òun wò mí ní gbangba ó dẹ̀ ní lọ́kọ̀ pé mi ò ní mọ́ra ó ní lọ́kọ̀ pé nǹkan tí mò ń ṣe ò dá ó dẹ̀ ń wò mí Ọlọ́run á mú ìmọ́lẹ̀ ayé á sọ di òkùnkùn èmi lè wo anybody because kò sẹ́ni tí mo condemn in tí mo bá rí tó bá ń ṣe tí ò bá wù mí máa kúrò ń bẹ̀ ẹni tí bá dẹ̀ mọ̀ pé mi ò fẹ́ wò mọ́ not because mo hate onítọ̀hún ó ṣeé ṣe bóyá pé wọ́n ti ṣe nǹkan tó dùn mí mi dẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó jọmọ́ wọn mọ́rú àwọn onítọ̀hún mọ́ màá dẹ̀ rọra ṣe kí ni màá unfollow mi dẹ̀ níwò wọn mọ́ láíláí bóyá tọ́lọ́run bá pa bíbọ̀ ẹ̀gbà bóyá tí nǹkan bá tún dáa but mi ìdẹ̀ ní sápamọ́ lọ wò ó torí bí tí máa ń wò ó ń dùn mí ìwọ tó mọ̀ pé mi ò ní mọ́ra tó mọ̀ pé mò ń ba ayé jẹ́ tó dẹ̀ ń wò mí tó ń rẹ́rìn tó ń wo show mi tó fi ṣe nǹkan ìmọ́lẹ̀ ayé ẹ Ọlọ́run máa sọ di òkùnkùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìmọ́lẹ̀ ayé ẹ bó ṣe Ọlọ́run máa sọ di òkùnkùn ọba tó ní ayé ọ̀run tó ń sọ odò mara di dídùn gbogbo nǹkan tó jẹ́ dídùn nínú ayé Ọlọ́run bá mi sọ di ìkorò tó bá ń wò mí tó dẹ̀ mọ̀ pé mo ò ní mọ́ra tó dẹ̀ sì ń tẹ̀lé mi Ọlọ́run á sọ adùn ayé ẹ̀ di ìkorò kí wọn ò sẹ́ran mẹ́ran kọ̀ọ̀kan pa náà ó yẹ kẹ́ ti mọ̀ pé báyìí náà ẹ̀ lè change me you understand mo ní a lot láti lose mi ò ready láti drag anything pẹ̀lú anybody but mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn èèyàn tèmi ní lára ó ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ Ṣeun kí n sọ̀rọ̀ àǹtí Yẹni kí n sọ̀rọ̀ àwọn èèyàn ń sìn ẹ̀ kúkú ní mọ̀
So àwọn èèyàn tèmi ní lára tí wọ́n mọ̀ mí, mi ò gbọ́dọ̀ trade wọn fún irú ẹ̀yin wèrè tẹ́ ń sọ̀rọ̀. Mi ò gbọ́dọ̀ trade wọn fún yín. But mo ń bẹ̀ yín torí Ọlọ́run fún ẹ̀yin tẹ́ wá ń comment, can you ṣe kíní kan, má wá wò mí mọ́. Torí tó bá ti wá wò mí tó pè mí lólórí burúkú, ó ti di olórí burúkú di méjì lọ́ọ̀dẹ̀. Tó bá wá pè mí, tó bá wá wò mí, no, gbogbo ẹni tó bá wò mí ni mo èmi ò kàn mí. Tó bá wá wò mí tó mọ̀ pé mi ò dá, tó dẹ̀ ń wò mí. Tó bá wá wò mí tó mọ̀ pé mi ò ní mọ́ra, mo ń ba ayé jẹ́, ó dẹ̀ ń wò mí. Ayé ẹ máa padà bàjẹ́ ni. Ayé ẹ ó máa bàjẹ́. Gbogbo nǹkan tó rò pé mò ń ṣe tí ò dá, tó dẹ̀ sì padà wá wò mí, Ọlọ́run máa bá mi gbìn sínú ayé ẹ. Ọlọ́run Olódùmarè ọlọ́jọ́ ẹni á bá mi gbìn sínú ayé ẹ. Ilẹ̀kùn àánú ò ní ṣí fún ẹ, èyí tó ti ṣí fún ẹ Olódùmarè á bá mi tì í. Àdàbí tí n bá dé ọ̀dọ̀ ẹnikẹ́ni, àdàbí àwọn èèyàn ń sọ, àwọn èèyàn ń ṣe nǹkan tó wọ̀sì lórí ìkànnì yìí, àdàbí tí bá bọ́ta condemn èèyàn kankan rí. Ẹ̀yin ò lórí burúkú tẹ́ ẹ ò rí mọ́ra, tẹ́ ẹ rí mọ́ra nínú ọ̀rọ̀ mi, ṣùgbọ́n ẹ rí mọ́ra níbi tó nínú èpè, ẹ rí mọ́ra nínú purọ́mọ́ ní takoni, ẹ rí mọ́ra nínú bayá ayé èèyàn jẹ́, ṣùgbọ́n ẹ rí mọ́ra nínú pé ọkùnrin tọ́jú ọjọ́ alẹ́, ẹ rí mọ́ra nínú pé bó ṣe ń dóbò léléyìí, ẹ rí mọ́ra nínú pé ṣe fantasy tó bá wù ẹ́ pẹ̀lú ọkọ ẹ ti ń ṣe èrè. Orí yín ti burú. Mo sọ fún yín pé ẹ lọ strategize, kẹ́ lọ kóra yín wá. Ìpọ̀nrí ìyálà anybody kò lè stop mi láti sọ̀rọ̀. Màá tún sì sọ̀rọ̀ nípa threesome. Màá sì sọ̀rọ̀ nípa fantasy. Because mo assume pé everybody on my platform ní capacity. Èmi ò kí ń ṣe nítorí ẹ kú. Orí mi ò dọ́ta. Mo mọ different nínú consent, coercion, inducement. Mo mọ. Orí mi ò dọ́ta. Ẹ kúrò lórí platform mi. Kì í ṣe dandan. Kò ń ṣe dandan. Ẹ jọ̀ọ́, mi ìfẹ́ kẹ́ ṣépè ń bí mi, dẹ̀ fẹ́ kẹ́ bú anybody ń bí. I'm not doing this show for anybody. If you love me, please. General show ni mo ń ṣe fún àwọn èèyàn tí wọ́n ní àwọn ò ní mọ́ra tí mo dẹ̀ rí wọn. Ẹ lọ ṣe show yín lórí platform yín. Ẹ bú mi lórí platform yín. But if you come on my platform, wá bú mi, hypocrite ni ẹ́. Hypocrite ni ẹ́. That means pé o ti ń wò mí. And most of you tẹ́ ń bú mi yẹn, mo rí pé ń follow mi. Mo follow wọn bá bẹ̀yìn. Tó bá mọ̀ pé nǹkan tí mò ń ṣe ò ṣe pé jọ nítorí Ọlọ́run. Tó bá follow mi, gbogbo area, tó bá ò follow mi, gbogbo nǹkan tó dáwọ́lé láyé kò ní yọrí sí rere. Wàá máa fà báyìí kò ní tóra wọn. Tó bá mọ̀ pé nǹkan tí mò ń ṣe ó ń dayérú, ó ń balẹ̀ ayé jẹ́, ó dẹ̀ ń follow mi. Ní agbára Ọlọ́run, gbogbo bí tó bá kọ lẹ̀kùn fún àánú Ọlọ́run àti ilẹ̀kùn àánú mọ́ ẹ. Unfollow me. Because most of you tẹ́ ń bú mi, ẹ ń bú mi, màá dẹ̀ lọ wo profile yín, màá rí pé ẹ ń follow mi. Kí lẹ ń follow mi fún? Èèyàn máa rí poison, á dẹ̀ máa fúnra rẹ̀ lọ máa jẹ poison ni. Kí lẹ ń follow mi fún? Ṣé wọ́n ṣẹran mẹ́ran kó kàn pa ni? Ṣé mo pè yín ni? Ẹ ti rí pé mi ò lè change. Èèyàn kan ló sọ tí mo mọ̀ gbé jáde. Tó ní òun wẹ́ni tó lè dóbò 1.5 hours. Ẹ̀yin ò rí yẹn sọ. Tó bá jẹ́ mi ni mo sọ̀rọ̀ yẹn sì, ẹ ló ń balẹ̀ ayé jẹ́, ẹ̀yin olórí burúkú. Ẹ̀yin elénìní, ẹ̀yin àjàgbó. Ẹ̀yin tí ogun ọ̀run máa bá mi pa lójijì, tí àgbá ọ̀run máa bá mi rọ́lù yín. Ẹ̀yin tó jẹ́ pé ìdààmú ìdàpọ̀ Ọlọ́run á bá mi gbé sínú ayé yín. Gbogbo bíkíbi tẹ́ bá rìn sí nígun mẹ́rin ní àgbáyé, elénìní ò ní fọmọ yín lẹ̀. Elénìní ò ní fọmọ yín lẹ̀. Gbogbo àwọn tó máa já àwọn ọmọ yín bọ́, Ọlọ́run á bá mi yàn tì wọ́n. Àdàbí tí n bá dórí platform yín rí, tí mo dẹ̀ condemn iṣẹ́ tẹ́ ń ṣe rí. Àdàbí tí n bá rí yín, àdàbí tí kì bá ṣe ìlara, envy, ó lẹ fi ń ṣe nǹkan tẹ́ ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sọ náà. In terms of education, èmi àti yín ò sínú sẹ́. Pẹ̀lú bí mo ṣe ń ṣe ìmọ́ra, nǹkan tó wà lápárí mi, ó ju ti yín lọ. Nǹkan ṣe nǹkan fún ní nǹkan ṣe nǹkan.
Yinka TNT eléyìí ṣe nǹkan Yinka TNT èmi ò ní kẹ́ má Yinka TNT. Go and Yinka TNT on your platform. Don't come on my platform and you're following me. O de tún Yinka TNT is immoral. O rí pé olórí burúkú ni ẹ́. Òun e beg mi òun support immorality mi ni. Bẹ́ẹ̀ ni. Òun support immorality mi ni. Tó bá mọ̀ pé nǹkan tí mo ṣe kò ní moral, tó dẹ̀ follow mi, òun support bóyá tí gbogbo yín bá wọ́n follow mi, bóyá mi ní ṣe nǹkan tí mo ń ṣe mọ́. You know? Òun support mi ni. Hypocrite, ẹ̀yin èmi ò lè ṣe yín, mi ò kì í ṣe mo máa sọ̀rọ̀ òbò àtòkó tí máa fi kú ni. Mo dẹ̀ máa ṣí ojú àwọn èèyàn tí máa fi kú ni. Mo ń sọ fún yín àwọn méjì. Into wọ̀ wọ́n lábò ara àwọn obìnrin méjì. Ìkan nínú àwọn bàbá mi ló sọ fún mi pé eléyìí ò gbọ́dọ̀ bọ́ta. Mo send ẹ̀ sí wọn, ẹni ojú mímọ́ ni. Tí yẹn bá bọ́ta nígbà yẹn, ṣáriwo yẹn ò ti ní lọ lẹ́sìn. Tí ò bá ṣe pé bíá mo send ẹ̀ sí bàbá yẹn orí, kò sẹ́ni tó mọ̀ pé wọ́n ṣerú nǹkan báyìí, but kò sí tó kàn mí. For me kò wàhálà tí wọn nìyẹn. Ìyẹn kọ́ lèmi èmi ò fẹ́ fi ìṣubú oníṣubú dìde. That's why tó ṣe jẹ́ pé bí báwọn èèyàn bá ń sọ kó kú, èmi a máa ní pé kó jí dìde torí ìṣubú èèyàn kọ́ ni ìdìde tèmi. A ti rí nígbà míì wọn ò ní láti rí parent ẹ̀ kan tó mọrú inú ilé tó ti jáde. Tó bá rí pé gbogbo ìgbà kó ba yé èèyàn jẹ́ ni, wọ́n ti mọ̀ pé oníbàjẹ́ òbí ló tọ́ ẹ. Tó bá ti rí pé gbogbo èèyàn tó bá ti rí avenue pé téèyàn bá ti ń ṣubú téèyàn bá ti ń ṣubú kó dẹ̀ kú ni, òwú ìyá gbọ̀n lọ́mọ ń ran. Wọ́n ti rí pé inú ilé tó ti jáde, inú ilé tó ti ń ṣèbàjẹ́, tó ti ń jẹ́ kéèyàn kú ni. Mo dẹ̀ ní wọn ò tọ́ èmi nírú inú ilé bẹ́ẹ̀. Inú ilé pé kò sí béèyàn ṣe lè ṣàṣìṣe tó. Èèyàn egungun gbígbẹ́ sì lè sọjí. Inú ilé tó ti tọ́ èmi nìyẹn. Inú ilé pé kò sí béèyàn ṣe lè burú tó. Ó sì lè dìde. Inú ilé tó ti tọ́ èmi nìyẹn. Inú ilé tó jẹ́ pé gẹ́gẹ́ bí èmi náà ṣe mọ̀ pé mi ò mọ̀ mo ní past. Tí past tèmi ò bá jáde, tí tẹlòmíì bá jáde, kí n máa rò wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ni ò jẹ́ kí tèmi jáde, kí má bá wọn ẹni tó títí ẹ wá jáde, kí má bá wọn pa. Inú ilé tí wọ́n ti tọ́ èmi nìyẹn. Ìyẹn ò wá mí pé mo ní nǹkan tó ṣẹlẹ̀ yìí ó da. Mi ìdẹ̀ condemn nǹkan tó ṣẹlẹ̀, mo condemn wípé ó wà careless. Nítorí wípé mo ní ọgbọ́n débi pé ẹni tó lára ẹ̀ ló lára ẹ̀. You understand? So ẹ kúrò lẹ́yìn mi, mo bẹ̀ yín, ẹ̀yin ayé, gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin tẹ́ máa jèrè ọmọ, gbogbo ẹ̀yin tí àwọn ọmọ yín máa ṣoríire, táwọn ọmọ yín ò ní lẹ́lẹ́nìní, gbogbo ẹ̀yin abiyamọ agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ bá mi bẹ̀ àwọn pípù yìí kó kúrò lẹ́yìn mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń follow mi. Wọ́n ń follow mi, wọ́n ń pè mí lẹ́yìn, wọ́n ń béèrè ọkọ lọ́wọ́ mi, wọ́n ń pè mí lẹ́yìn, wọ́n ń béèrè tó máa dó wọn lọ́wọ́ mi, wọ́n ń pè mí lẹ́yìn, wọ́n ń béèrè oríṣiríṣi lọ́wọ́ mi. Ẹni kí wọ́n kúrò lẹ́yìn mi. Ẹni kó wá follow mi mọ́, wọ́n ń wò mí lẹ́yìn. Ẹni kó má follow mi mọ́, kó fi mí sílẹ̀, mi ò ní mọ́ra, ẹ̀dẹ̀ ń tẹ̀lé mi. Ẹni kó yé follow mi, mi ò kì í ṣe ọmọdé, adult ni mi. Ẹ̀dẹ̀ ti ṣe mi ò dẹ̀ ní stop. Kí lẹ̀ ń follow mi fún? Obìnrin àtọkùnrin, ọkọ àti ìyàwó tó bá fẹ́ ṣe tírísọ̀p pẹ̀lú ọpọlọ wọn, kó ṣe mi lè ní kó má ṣe. Ẹ rò pé ẹ lè búlì mi dákẹ́, mi lè ní kó má ṣe. Àwọn ló lára wọn. Ẹni ṣọmọ mi, kí ló kàn mí pẹ̀lú ọmọ mi? Ṣé tọmọ mi bá lọ́lé ọkọ, mo fẹ́ bá lọ́lé ọkọ ni? Ṣé tó bá lọ́lé ọkọ, mo fẹ́ bá lọ́lé ọkọ ni? In tí mo máa fi màmá mi, àdíkẹ́ lọ bèrè màmá mi lọ́wọ́ àwọn Ṣeun. Ẹ lọ bèrè màmá mi lọ́wọ́ àwọn àǹtí Yẹni, àwọn Uncle Fẹ́mi, àwọn Uncle Fálànà, àwọn Gani Fáwẹ̀mí, kọ́lọ́n kó bá mi fọ̀run re kẹ́ wọn. Pẹ̀lú ẹ̀ náà tí mo wà níbi tẹ́pọ̀ tó máa ti mú gbó, tó máa ṣe mi ti torí ẹ̀ mú gbó. Pẹ̀lú ẹ̀ náà mi ti torí ẹ̀ ṣe nǹkan tí ò yẹ kí n ṣe. Pẹ̀lú ẹ̀ náà mo lọ sí school, mo kàwé, mo jáde bí àwọn èèyàn ṣe ń jáde ní school. Mo dẹ̀ gba ẹ̀kọ́, mo ripe kí n tó lọ lé ọkọ. Mi ò gbóyún ẹ̀gbẹ́ títì. Tó túmọ̀ sí wípé in tó bá fẹ́ yà, èmi ò believe lórí àgùntàn tó bá in tó bá fẹ́ yà ló fẹ́ yà. In tó ń rí, in tó ń gbọ́ kò ní kó yà kú yà. Nǹkan tó bá fẹ́ yà, tó bá ní determination láti yà ló fẹ́ yà.
kémi tó dé yìí ni mo ti sọ pé àwọn ọmọ mi ò ní jìyà ni mo ti ní mo máa fi ọjà pọ̀ àwọn ọmọ mi ni determination ni nǹkan tó bá fẹ́ yà ló fẹ́ yà in tó bá fẹ́ yà òun ló fẹ́ yà bí Lagos State Polytechnic ṣe tóbi tó ìgbà LACOSTECH ni màmá mi ti wà níbẹ̀ kò sí lecturer kan tó máa jáde ibẹ̀ mo ti ṣe sisi ni mo ti ṣọmọdé tó máa ní mo do ọmọ ìyá Yinka kò sí ibẹ̀ ni mo ti ṣe sisi ni mo ti ṣọmọdé adli ni àwọn rector tó jáde ńbẹ̀ tí ó mọ̀ mí ibẹ̀ mo ti ṣọmọ kódà inú auditorium ńbẹ̀ mo ti ṣe wedding kò sí lecturer ẹyọ kan tó máa ní Yinka mo do bí shrine ṣe tóbi tó kò sí ẹnìkan lẹ́yìn ọmọ Fẹlá tó máa ní mo do mo ní wọ́n tọ́ èmi rẹ̀ wọ́n tọ́ mi dáadáa iṣẹ́ náà fi kọ́ mi iṣẹ́ bàbá mi ní hotel àìmọye anyway let me just keep quiet but ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ́ ẹ máa jèrè ọmọ ẹ̀yin tí ọmọ ò ní kú mọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ rere lẹ̀ fún ọmọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé nínú ọkàn yín ìwà yín tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọ yín ẹ lè dúró sínú kọ̀rọ̀ yàrá yín kẹ́ ní Olódùmarè àdàbí tí ń bá tọmọ ọlọ́mọ jẹ́ ni kó má jẹ́ kí aago yìí kó kọjá lórí ọmọ mi tí mi bá tọmọ ọlọ́mọ jẹ́ tí mi dẹ̀ sí níbi tí wọ́n ti ń lu pọ́npọ́n lé orí ọmọ ọlọ́mọ Olúwa ò gbogbo ìṣòro tí ó wà tí ọmọ mi ní gbogbo ibi tí ọmọ mi ní tó wà ń bẹ nísìnyí jẹ́ kó rí ojú rere àti àánú rẹ gbà Olódùmarè gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ lè káwọ́ sókè sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ jẹ́ ayé ọmọ yín máyé gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ wà selfish débi wípé torí abiyamọ tí ó bá jẹ́ pé kò kí ń ronú pé nǹkan tí mò ń ṣe ọmọ mi máa gbà á ó wà selfish ó wà self-centered gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ ò ronú wípé tẹ́ dá nǹkan sí pẹ̀sẹ̀ pé mo ti jáyé tèmi nǹkan tó bá wọ ọmọ ni kó ṣẹlẹ̀ sí ẹ̀yin ni mò ń bá wí lọ́sàn yìí ẹ bá mi bẹ̀ àwọn people ìkan yé wá sórí platform ìkan wọ́n follow mi ẹ ti ṣe ẹ wá lórí ọ̀rọ̀ threesome tẹ́lẹ̀ tó jẹ́ pé èmi kọ́ ni mo sọ wọ́n wá sọ lórí platform mi ni báwo ni mo ṣe ń jẹ ìyà ẹni tó wá sọ̀rọ̀ lórí platform ẹ wá lórí ọ̀rọ̀ Sẹ́ráfù tí jẹ́ pé mo ṣeṣẹ́ mo rò pé mo fẹ́ fi kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ yí mọ́ mi lọ́wọ́ gbogbo àwọn nǹkan táwọn èèyàn wá fi ẹnu wọn sọ lórí platform tí kì í ṣe mi ni mo sọ ẹ yí mọ́ mi lọ́wọ́ láti gbógun tì mí ẹ dẹ̀ rí pé Yínká yóò ready láti change mi ò ní gbà ẹ wá lẹ́ẹ̀ni dẹ̀yìn lẹ́yìn mi gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní dẹ̀yìn lẹ́yìn mi ọmọ yín ò ní rí àánú gbàṣẹ eléni ní máa tẹ̀lé ọmọ yín tó bá kù díẹ̀ kọ́ ọmọ yín kó lu àlùyọ aláǹtakùn àtakùn dínà ẹ̀ àdàbí tí ìyá mi tó bá dúró láti gbógun ti ọmọ ọlọ́mọ lókù àdàbí tí ìyá mi bá ro ibi sí ọmọ ọlọ́mọ lókù àdàbí tí ìyá mi bá wá tó bá jẹ́ pé kì í ṣe ìdìde èèyàn ni ìyá mi ń wá nínú ayé ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ibì kan ìyá mi ti rìnrìn burúkú sí ọmọ ọlọ́mọ gbogbo yín èyí tí mo ṣẹlẹ̀ ní màá forí gbé tọmọtọmọ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbógun tì mí tí mi ò pè yín sórí platform mi tó bá kù díẹ̀ kí ọmọ yín lu àlùyọ àárí eléni ní mo fi ọmú tó wà láyà mi mo gbá mọ́ ọmọ yín àárí eléni ní mo fi ọwọ́ lu òbò tí Ọlọ́run fún mi ọmọ yín àárí eléni ní tó bá kù díẹ̀ kọ́mọ yín lu àlùyọ tó bá kù díẹ̀ tọ́mọ yín bá wà nínú ìgbèkùn nǹkan tí ọmọ yín ò mọ́wọ́ mẹsẹ̀ wọ́n á dìlé lórí tẹ́ ẹ bá fi mí sílẹ̀ tẹ́ ẹ bá fi mí sílẹ̀ ẹ fi mí sílẹ̀ ẹ kúrò lórí platform mi ẹ ń tẹ̀lé mi àdàbí tí ìyá mi bá ro burúkú sọmọ lọ́mọ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ bó bá kù díẹ̀ báyìí kẹ́yìn ayọ̀ lórí ọmọ Ọlọ́run á fi ẹkún rọ́pò ayọ̀ fún yín àdàbí tẹ́ bá rí mi tí mo bá bọ́ta lórí platform yìí tí mo wá sọ pé àìwò nǹkan tí lágbájá ń ṣe kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ kí ló dé tó ń ṣe kinní kan ó ṣe ń sọ̀rọ̀ báyìí ó ṣe sọ̀rọ̀ báyìí ló kù ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ kúrò lórí platform mi tí mi dẹ̀ pè yín síbí tẹ́ẹ̀dẹ̀ ń follow mi tẹ́ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tún wá lọ máa attack mi lẹ́yìn ẹ̀ ní rí bá ti ṣe ẹ̀ ní rọ́nà gbígbà bí afẹ́fẹ́ bá fẹ́ gbogbo ogi oko máa ń tẹrí ba ni gbogbo èyí tó bá kọ̀ tí ò bá tẹrí gba àgbẹ̀ tí gbogbo èyí tí mo wí lẹ́ni arò àrùn arọ̀ mọ́ bí iná bá wọlé òkùnkùn máa ń paradà ni èyí tí mo wí lẹ́ni arò àrùn arọ̀ mọ́
èyí tí mo wí lénìí bí ohun gbogbo tí ẹ̀wí ayé bá wí òun ni ẹ̀gbà ọ̀run gbà kó má ṣe o tí mi ó bá jẹ́ pé ìyá mi ṣe burúkú sí ọmọ ọlọ́mọ rí kó má ṣe o tó bá jẹ́ wípé mo bọ́ síta láti attack èèyàn kankan rí kó má ṣe o tó bá jẹ́ pé ìyá tó bí mi ó ní kọ́lọ́fín kan tí ìyá tó bí mi irun orí mi ló wà lórí mi kò sí attachment tí ìyá tó bí mi bá ní kọ́lọ́fín kan lórí ọmọ ọlọ́mọ èyí tí mo sọ lẹ́nìí kó má ṣe ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ tẹ́ ń gbógun tì mí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform mi tí mi ò fìwé pè tẹ́ ń gbógun tì mí ẹ ní láyọ̀ lórí ọmọ mọ́ bẹ́ẹ̀ ni ìtọ́ òkín balẹ̀ kó tún lọ sẹ́nu.